àlùfáà àgbà onímímọ̀ àgbà ọmọ kéwú àfáà àgbà ọmọ àwọn àgbàlagbà òun náà ni almahami asheikh الدكتور إبراهيم نور الدين زبير الإلوري المصري ẹ̀rí pé tẹ́ bá worúkọ wọn nísìn Ìlórí ti wà ńbẹ̀ nísìbà yẹn ó ń dààmú àwọn èèyàn ṣé mansubu ila biladi Ìlọrin ni àwọn mansubu ila Sheikh Adam al-Ìlórí èmi wá ń dáwọn èèyàn lóhùn wípé mansubu ila kìléhìmá nísìbà Ìlórí un bẹ́ẹ̀ bá tì í sí pé ti Ìlọrin ni bẹ́ẹ̀ náà ni tẹ́ bá sì ti sí Adama bẹ́ẹ̀ ni torí Sheikh Adama náà orí bìkan tì í sí àfi Ìlọrin bàbá ní gbogbo tíra tí mo wà láfiláyé tẹ́ ń bá dákọ̀ mi àbí kí n fi sí pé Ìlórí Sheikh Adamu ní gbogbo ilẹ̀ Lárúbáwá tí mo lọ láyé tẹ́ ń bá dákọ̀ mi àbí kí n fi kún pé Ìlórí bàbá ní nífàárí kankan tí mo fẹ́ ṣe ju Ìlọrin yìí náà lọ mo wá kí yín púpọ̀ mo kí yín torí nǹkan méjì mo kí yín wípé ẹ wà nínú ẹni tí ní asiru tá ń lò lọ́wọ́ yìí ẹ wà nínú ẹni tí Ọlọ́run fi jí tòrásù àwọn mutakọ̀dìmín inú àwọn àfáà lọrin tí wọ́n ti lọ ẹ wà nínú ẹni Ọlọ́run fi jí báwọn èèyàn bá ń wípé nǹkan tá ń lọrin ẹ wà nínú ẹni tí ń fún wa lésì jẹun ẹ wà nínú ẹni tí ń fún wa lésì wípé ogun tàná sẹ́kù tòrásù àwọn àgbàlagbà tòrásù Islam tí ń bẹ lọ́wọ́ àwọn àfáà tàná tí wọ́n fi wípé wájú ní Ìlọrin wà táwọn èèyàn rò pó ti tán ẹ̀yin ti gbé jáde fáyé wípé tòrásù ọ̀hún sẹ́kù sọ́dọ̀ yín ẹ gbọ́ àkọ́kọ́ nù mo kí ẹlẹ́ẹ̀kejì mo kí pẹ̀lú èsì tẹ́ẹ̀fọ̀ àbí kí n wípé antal jawabul kafi ẹ̀yin ní èsì tí ó tó wa gẹ́ tí ò sí èsì kankan tẹ́nìkan lè fọ̀ má lẹ́yìn èsì tẹ́ẹ̀fọ̀ yìí kí lè sí ọ̀hún gbogbo àwọn ọ̀tá markas láwọn tí wọ́n ò kéwú ní markas tí wọ́n dẹ̀ ní markas ń wájú tí wọ́n fẹ́ fà sẹ́yìn wọ́n rí ọlá markas tó pé wọ́n fẹ́ bẹnu àtẹ́lù wọ́n rí bàbá Lágége tó ní bàbá mudirul markas wọ́n fẹ́ bu ẹnu àtẹ́lù sẹ́ bàbá tó bí wọn tí wọ́n gbé lọ́wọ́ nígbà wọn wá ní gbogbo ọ̀nà tí wọ́n ò rí rìn gbólówó ẹyọ kan tí wọ́n máa ń sọ ni pé lóga nìkan ni wọ́n mà ní markas wọ́n àmà sẹ̀ríà ìtọ́ ma wínú wọ́n ni à markas wo lóga nìkan náà ni wọ́n àmà sẹ̀ríà àmá lónìí èsì ti wá dé ẹ̀yin wá ní èsì ìwún tẹ́ ń fèsì fún àwọn àtọ̀hún wípé wọ́n tó ń wípé lóga nìkan ni wọ́n mà markas wọ́n àmà sẹ̀ríà àwa tí rí ẹnìkan láàfáà kan tó kéwú ńlé kéwú kan àbónímímà kan tọ́wá wọnú odò sẹ̀ríà ọwá nínú ìlọ́nú rẹ̀ ọ káàkiri inú ẹ̀ ọwá lọ lè já sínú usulul fiqh èyí tí ìmáàmù Ṣáfi'í èyí tó gbé kalẹ̀ ibi tíra rẹ̀ tó ṣe tí wọ́n ń pè ní ar-Risala ọwá lóhun gbé kalẹ̀ listinbatil ahkam ash-shar'iyya min adillatil kitabi wa sunnah Ọlọ́run fẹ́ fa àwọn òun fẹ́ wọ ìsàlẹ̀ bí sẹ̀rí àti wá wọ́n kálùkù ọmọ bí tí ẹ̀ka kù sí ń sàlẹ̀ lọ́hùn ó wá gbé jáde ó ṣe ó gbé ilmọ̀ ó gbé usulul fiqh kalẹ̀ lónìí gbogbo àwọn àfáà ń kà á àmọ́pọ̀lọpọ̀ ń wọnú rẹ̀ wọn ò rí yàrá tí ń bẹ̀m̀bẹ̀ gan tí usulul fiqh yìí wà gan wọn àrí yàrá wọn kọ́kọ́rọ́ yàrá wọn kò sí lọ́wọ́ wọn nígbàtí kọ́kọ́rọ́ yàrá náà dé tí ó tẹ̀ wá lọ́wọ́ nílẹ̀ Yorùbá níyà yìí
ní Nàìjíríà níyà àtàwùsá àti Yorùbá àti Tápà àti Fúlàní àti Gàmbàrí tí gbogbo wa ń pè àfà nígbà kọ́kọ́rọ́ náà wá dé sọ́wọ́ àlùfáà wa Al-Misri ìgbà kọ́kọ́rọ́ òun dé sọ́wọ́ yín ẹ wá ṣílẹ̀kùn ẹ̀yin lẹ wá pè àwọn èèyàn pẹ̀lú tírà yìí ẹ wá ń pè wọ́n wípé hadhal kitab huwa al-madkhal ila ilmi usulil fiqh usulul fiqh lẹ́kùn rẹ̀ tó ti tẹ́ ń wábi tẹ́ gbà wọlé tẹ́rí tírà yìí ni ojú ọ̀nà tí gbogbo ẹni ó bá fẹ́ wọnú usulul fiqh tírà yìí ni ó gbà wọlé òun lójú ọ̀nà tí kọ́ wá gbà wọlé ó wá já sí pé usulul fiqh ẹni ó wá ní kọ́kọ́rọ́ ọ̀nà tá gbà wọnú rẹ̀ lọ́wọ́ ó wá jọ máa lọrin number 1 ẹlẹ́ẹ̀kejì ó wá jọ máa kéwú Sheikh Adam tẹ́rí pé ń fèsì fún àwọn tọ̀hún tí wọ́n wí pé lóga ni wọ́n máa wà máa ṣẹ̀ríà àní usulu ṣẹ̀ríà gan ẹbí wá ṣe odidi tírà mujalladi 4 léyìí tí wọ́n bẹ́ẹ̀ gbogbo ẹnu mi sọ bẹ́ẹ̀ wípé mi tí rí ẹni tó ti dánrú ẹ̀wò rí lọ́dọ̀ wáyà yìí ẹwọ̀n kẹ kọ́ má já sí pé ẹnu lásán làbí ń sọ ohun rèé ìdí mẹ́rin ni a má torí kò sí áúnù kò sí ìrànwọ́ tó bẹ̀ gẹ́gẹ́ bá ti máa wípé báwọn Sheikh Adamu náà ti séngbà tí wọn náà nù ẹlẹ́mọ́ ti ìdáyé ń jọ táwọn Sheikh Adamu bẹ̀rẹ̀ irú wàhálà táwọn náà fèsì ń gbà náà òun nù ní pẹ́pẹ́ wọn kọ tírà kalẹ̀ kò ní sówó tí wọ́n fi tẹ̀ Ọlọ́run tó gbé àwọn olùrànlọ́wọ́ dé káwọn Abíọ́lá ó tó dé lọ́wọ́ gbẹ̀yìn àtàwọn tí wọ́n tó jọ bí wọn tí bàbá sọ fún wa wípé gbogbo ń tọ́ bá bùn mi má bùn mi ní nǹkan kan ń tó fún mi ń tí fi kọ tírà fáyé tí ọmọ jàǹfààní lọ́la ni ó fún mi Sheikh Adamu gbogbo owó tí wọ́n rí láyé wọ́n ra tírà wọ́n sì kọ tírà wọ́n sì ná sílé kéwú wọ́n sì ná sí masalasi kò sí owó kan tí bàbá rí tí wọ́n ná fún ìgbésí ayé ara wọn kò sówó kan tí bàbá rí tí wọ́n ná fáwọn ọmọ wọn lọ́fà tó fi jẹ́ pé ńgbà wọn kú bàbá ò rí ogún kankan fi kalẹ̀ fọ́mọ ju mímọ̀ tí wọ́n ti fún àwọn ọmọ kọ̀ọ̀kan lọ ìmọ̀ àwọn padà wá dógún fáwọn ọmọ náà ní sí àbí òdógún fún wa òun lẹ́yìn náà wá bẹ̀rẹ̀ yìí mujalladi 4 ni wọ́n wá gbé sí méjì wọ́n ṣe ní juzul awwal wal juz'u athani tó bá já sí wípé rú èyí tẹ́yìn mú yìí pẹ̀lú kéwú kéwú Sheikh Adamu ní ń bẹ lára yín ìmọ̀ bàbá Lágége ní ń bẹ lára yín albarka àfá alimi òun lọ́wọ́ bí màún sára yín albarka bàbá wa ọba àjẹ́ ẹ̀ta inú èrè tí inú dáadáa tí bàbá wa àjẹ́ ẹ̀ta ṣe fún wa akàyí kún ọ̀kan nú dáadáa náà torí bàbá wa ọba àjẹ́ ẹ̀ta ọba sọ fún Sheikh Adamu wípé wá dá irú èyí tó dálẹ̀ Lágége nì má kó gbogbo ẹ̀ fún àwọn alẹ́ ẹgbó ẹ bá wọn la ní àwọn alábí ọ wá dárú rẹ̀ lẹ̀ níyà yìí bàbá wa jẹ́ ẹ̀ta wòlíì Ọlọ́run ni wọ́n dáwọn náà fi bí wòlíì tí ń bẹ̀m̀bẹ̀ lónìí ẹ wà níyàn rẹ̀ tí bàbá jẹ́ ẹ̀ta ní àti ìnáyà tí wọ́n ní sí mímọ̀ láti wípé ogún àfá Sheikh Alimi àwọn òfin ọparẹ́ wọ́n wá rí wípé tí ń bẹ lọ́dọ̀ Sheikh Adamu yìí pọ̀ kọjá kọ́kàn lọ lẹ́ẹ̀bù wọn lọ́hùn nílẹ̀ wẹ́sì nílẹ̀ ẹgbó máa bọ̀ wálé bàbá wá wálé wọ́n wá gbé Darul Ulum kalẹ̀ pẹ̀lú kún gbogbo àwọn àfá àtàwọn àhímà wọ́n wá gbé kalẹ̀ ń jọ́nà Ọlọ́run ló mọ̀ tí wọ́n fi bíúdì Darul ló kọ Ọlọ́run tó fi já sí pé gbogbo àwọn tí wọ́n máa pè ní àjẹ́ nínú mímọ̀ tí wọ́n bá ayé mu tí wọ́n bá gbogbo lẹ̀ Lárúbáwá mu láyé Darul Ulum náà ní ọmọ àlọ́ríyà yìí Darul Ulum tí Sheikh Adamu gbé kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn tí ń jáde káwọn àmì ò tó lọ lè parí ẹ̀ ní Agége kọ́dà ara wọn tọ́já sí pé wọ́n ò ju rábíà tí wọ́n kà ní Darul Ulum lọ sàtífíkẹ́tì rábíà wọn ní ń bẹ lọ́wọ́ wọn wọ́n á fi títò òjìhíyà kún wọ́n sì bá ayé mu wọ́n sì bá lù mu nínú àwọn àṣẹ́kùbọ̀ ọrú wọn bẹ́ẹ̀ Ọlọ́run wá ní kẹ́yìn náà wà ẹ wá ṣe dáadáa púpọ̀ pípẹ́ ni tí ó ṣe tíra nípa ilmu usulul fiqh ọwájọ́ máa lọ ní
ṣé mọ̀ wípé ẹ ti tó score nìyẹn tó bá yẹ pé lọ́dọ̀ àwọn òyìnbó ni wọ́n gbọ́dọ̀ fún yín ní Ballon d'Or èyí tí wọ́n máa fún àwọn player wọ́n fún yín ní world best ẹ tó bẹ́ẹ̀ wọ́n fún yín ní world best lọ́dún yìí kọ́dà bẹ́ẹ̀ lómi ọba ṣe nísìnyí ọ̀tẹ̀lé ti yín ni ẹ ti sí ọ̀nà kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé àwọn èèyàn ń kọ tírà nísìnyí kí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń kọ tírà pa àwọn fẹ́ ṣe lọ́ǹtì tírà ẹ jẹ́ wọn ajá yín sí ọ ajé kíkiní yẹn dàrú kò jẹ́ kí àwọn èèyàn mọ àwọn tí ń kọ tírà àtàwọn tí ń tẹ tírà àwọn tí ń kọ tírà àwọn ka gbogbo tírà àwọn àfà láti ṣáájú wọ́n wá yọ wọ́n ṣe ìsìnbọ́ọ̀tì tí wọn kí ni àwọn arígbọ́yé nu gbogbo tí wọ́n sọ yìí àwọn fi wá gbé òfin tẹ́ bá wu al-Madkhali yìí àbára yìí ti ń bẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ tí yín gẹ̀gẹ̀ ipé Imam Shafi'i sọ báyìí nǹkan sọ báyìí èmi wá sọ báyìí bẹ́ẹ̀ bá kà nù tírà yìí ẹ bà bẹ́ẹ̀ ó yàtọ̀ fún àwọn tí ilé gbé tírà copy and paste tàbí kí ni wọ́n ń pè ẹlòmí ọkàn da odi tọ́kàn da tírà yọ yọ tó fẹ́ yọ ń bẹ̀ yọ wá gbé lọ lé oúnjẹ wọ́n tẹ̀ tọ́ba tẹ̀ yóò fowó kọ rẹ̀ sí àwa lóhun fẹ́ ṣe lọ́ǹtì tírà wa pọ̀ láyé lónìí àmọ́ tẹ́ ẹ bá wo tírà mi tẹ́ ẹ bá gbá mú ó lè kà á láàrin ìṣẹ́jú mẹ́ta kọ́ mọ́ sùn torí òní bá ń tí yóò ṣe ọ́ láǹfààní mẹ́ kí ló wá fà tó fi rí bẹ́ẹ̀ níjọ́ tí à ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ láwa àwa láàfáà tá a bá fẹ́ ṣe mọ̀lúdì kò sí tí ń jẹ́ à ń fúnyàn lóye kò sí tí ń jẹ́ à ń fúnyàn láwọ́dì a ṣe mọ̀lúdì á pe àwọn èèyàn ńlá wọ́n wà nípa ọyẹ́ àwọn èèyàn ńlá tá ń pè ọ̀wá ó wá di wípé a fi oyè a èdè wọn afúnyín lóye alárànṣe àdínì olùgbádìínì lọ́wọ́ ẹni olùnáwó àdínì akówósápò àdínì ajẹ́fà wọ́n tó jẹ́ dìdìrìn àdínì wọ́n á ní kò sóyè àdínì ńlẹ̀ má wọ́n dẹ̀ fún náà jẹ́ oyè tánlẹ̀ àdínì nígbà tó yẹ àwọn èèyàn fúnyàn ńlá wọn ò fúnyàn níbò rí àti láwà ní má àwa yìí sí àwọ́ọ̀dù wà rẹ̀ ibi tá a ti ṣubú yányánu láti máa wípé tọ́lọ́ ńkọ́ ìtànpè ní award wọ́n yẹ fún ìyàn láwọ́ọ̀dù ká gba owó lọ́wọ́ aláwọ́ọ̀dù níbi tí fíkírà ká fún ìyàn ní wizam ká awọ́ọ̀dù ẹ̀ mẹ́rìtì ni wọ́n pè mẹ́rìtì award ẹni tẹ́ ẹ bá fẹ́ fún láwọ́ọ̀dù ẹ kọ́kọ́ wo iṣẹ́ tó ṣe kí ni contribution rẹ̀ sí humanity kí ni contribution rẹ̀ sí ẹ̀sìn tàbá ti wá rí àwà pé tàbá pé àwà ká tó gbé àwọ́dù lé lọ́wọ́ àwà sọ iṣẹ́ tí ó ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí ká àwọ́dù ẹ̀ àmọ́lọ́dọ̀ tiwa àwa tá a jẹ́ àfà a kì í wo iṣẹ́ wo lèyàn ṣe àwọn náà máa pé kò níṣẹ́ kankan tó ṣe kò ní contribution àwa fẹ́ ta àwọ́dù fún òun ló bí tàbí máa wípé èló lẹ́ẹ̀ra àwọ́dù yìí àmọ́ bí táwọ́dù ti wáwọn èèrà wọ́dù aláwájí ilẹ̀ hakíkà ká sọ ká sí aṣọ lójú ẹ̀ fúnra wa ìjọ wọn lọ fún ṣe Ádámù ní wisamul ulum wal funun ní Masar ṣe ká Ádámù fún wa lówó bàbá wa ṣe ká Ádámù Yahaya wọ́n fún àwọn náà àbá Professor Khalilu Gbodofu wọ́n fún àwọn náà ní Kuwait wọ́n àgbówó lọ́wọ́ wọn OON tí Jonathan fún bàbá wa Mudiru àti bàbá wa Ìmámù àgbà wọ́n fún wọn lówó gbogbo wọ́n bẹ̀ẹ̀sì táwọn òyìnbó máa fún àwọn àfà akíbàbà wa kún máa wulẹ̀ ẹ̀dàkùn ẹwà jòkó báyìí ẹ̀dàkùn ẹwà jòkó báyìí ẹ̀dàkùn ọlọ́wọ́n jàrí yí pẹ́ bàbá wa Kazandugu ahlan wa sahlan bikum ọlọ́wọ́n jàrí yí pẹ́ ọlọ́nàbí àdọ̀kọ́ bẹ́ẹ̀ ni bàbá wa Kazandugu ọlọ́wọ́n ní fi ilẹ̀ yọ́ da fún àfà wọ́n fẹ́ kí ọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kọ́rọ̀ yìí ó jáde kí gbogbo ayé ọgbọ́ ìbọ̀ àfà wípé àwọn àfà tá a gbé mímọ̀ lọ́wọ́ a lo ìmọ̀ bí àwọn tàná ti lò ó a lo bá àwọn tàná ti lò ó oúnjẹ ẹbẹ̀ là ń wò àwo iṣẹ́ ọ̀la èyí táwọn tàná ṣe lánàá òun lọ́sẹ̀kù táwa ń lò lónìí kí làwọn fẹ́ ṣe ilẹ̀ báwọn ti ń bọ̀ lọ́la wọ́n bá fún yàn ní wọ́n máa fún wọn ní golden boot ẹni tó bá jẹ góò mẹ́ta wọ́n fún golden boot wọ́n gbé bọ́ọ̀lù fún wọn ní gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n fún ní best player of the year
best player of the month, best goalkeeper wọn à ní gbowó lọ́wọ́ wọn. àmọ́ ń gbọ́ dọ́dọ̀ àwọn àfà tí àwọ́dù dọ́dọ̀ àwọn àfà àwa la ba ojú àwọ́dù rẹ̀ a jẹ́ kí àwọ́dù níyì tí ó ní níbi tí ń bọ̀ wá tá a ti bọ́rù rẹ̀ àjò ní má ilé ọwá ní ọ̀fẹ́ fún yàrá àwọ́dù ìyá tí ń tata yọ́ àwọn olólè rẹ̀ yọ́ bá wọ́dù mẹ́ta mẹ́rin yọ́ wá tó pé àbá alágbájá ló fún mi láwọ́dù àbá alágbájá sẹ́ni ọmọ tátájù láyé ni àwọ́dù rẹ̀ àbí kí ni contribution rẹ̀ ẹlòmí ó wo ọmọbìnrin kan tí ń ṣe rọ́ǹsì ọmọ tí ń ṣe rọ́ǹsì tó yẹ pé wọ́n náà máa wípé abẹ́ ní ń ta jẹun ọmọ pé àárín òun àtọ́lọ́run ọ̀dá ó tún wá àwọ́dù rẹ̀ wọ́n ó tún pàwọn èèyàn wá wọ́n wá gbé àwọ́dù ìsìláàmù fún sáwọ́dù ẹni ọmọ abẹ́ tẹ́lẹ̀dì òun lọ fún ní àbíkíní a sá ń pín àwọ́dù ní pínkúpín àjẹ́káwọ́dù ó níyì má nígbà wá yá àwọn èèyàn tẹ́wọ́ gbà àwọ́dù lọ́wọ́ wa má bàbá ti wá sí àwọ́dù dé èèyàn bíi 20 èèyàn 9 ní ọ̀wà àfá aláwọ́dù ọmọ wá gbé àwọ́dù lè bá ń tọ̀ ń lé pé sàrámà lékùn àwọn alájà ńkọ́ àwọ́dù yíngbà tẹ́ ẹ̀rí bí wá náà ní a wá gbé fún yín ibi táwa àfá àtà bá ojú gbogbo ẹ̀jẹ́ alálàṣẹ àwọ́dù ńgbà wá di fáwọn èèyàn dáhùn má làwọn àfá kọ̀ọ̀kan tó wá ń di wípé ẹlòmíwà lóhun kọ tíra òun fẹ́ ṣe lọ́ǹtì tíra kí ní ẹ̀ ń dì stop làákà yìí yọ́lọ̀ lè kó tíra kan yọ́kàn yọ ń tọ́ bá fẹ́ inú tíra kan yọ́ wàá ṣe ní ló fẹ́ kó sí yọ́ paláró yọ́ wà lóhun fẹ́ ṣe lọ́ǹtì tíra torí kíni torí ó fẹ́ gba owó tí ó fi kọ́lé tọrọ fẹ́ gba owó tí ó fi ra mọ́tò tọrọ fẹ́ gba owó tóun náà máa fi wọ aṣọ ok àwọn èèyàn wa tí wọ́n jẹ́ mùsùlùmí láwọn olówó wa ẹni wọ́n bá ti wá rí láàfáà tí wọ́n rí wípé ń ṣe bí olówó ó ní mọ́tò ń wọ agbádá ń ṣe bí ọba òun náà dẹ́ta náwó òun làwọn olówó wa máa rí wípé ọ̀dọ̀ rẹ̀ ní ọ̀la ìsìláàmù ṣẹ́kù sí àwọn náà máa wá lọ lè bá tábà ti pa àwọn olówó gbogbo wọn ó sì wárí fún lẹ́ẹ̀kan náà ẹni tó wá ní ọ̀la ìsìláàmù lọ́wọ́ títúrásù ìsìláàmù ń bẹ lọ́wọ́ rẹ̀ tó yẹ pé àwọn àjìyálù tí ń bọ̀ wá lọ́la eré iṣẹ́ rẹ̀ làwọn àjìyálù ó dé bá táwọn náà ó fi ṣe fáàrí wípé àfá làwọn lọ́la bírú ẹni bẹ́ẹ̀ bá wá pé àwọn olówó àwọn lọ́lá wọn ò ní dá lóhùn torí wípé kò ní mọ́tò jíìpù torí wípé wọn ò rápẹrẹ kó sí ilé ńláńlá kẹjọ ní wọn ò sì rápẹrẹ kó dóde pé iná owó kìí jẹ́ kóhun náà máa rí owó tó lè fi ṣe fáàrí ń fi owó yẹn pìpìyà fún àwọn generation tí ń bọ̀ ni irú ẹ̀ ni Alfa wa Al-Misri tíra yìí ní sí over 5 million ni wọ́n ṣe orí over 5 million ni wọ́n ṣe inú owó ya Allahu ya Muhammadu tí ya Batawu tí Alfa wa Al-Misri ń rí Alfa Al-Misri ní ìnífowó yìí pìlẹ̀ lé ìnífìlà foundation lé ìfìlà foundation fún ọ̀la Islam òun ni wọ́n fi ṣe tíra yìí bírù tíra yìí olówó tó jẹ́ mùsùlùmí táa bá kúkú gbé fún pé kọ́ wá san owó tí wọ́n fi tẹ́ tí ó pọ̀ sí kókúkú máa yẹ kọ máa yí ń tẹ́ ẹsẹ̀ àwọn ọmọ kéwú tí wọ́n sì máa yí rẹ̀ wọn olówó báwo lẹ́wà ṣe ìmọ̀ràn tèmi fún yín ni pé áyà kan ní kẹ́lẹ̀ tẹ̀lé Alfa wa àgbà Al-Misri ọ̀rẹ́ ti dà àfágbà lọrin àwọn bàbá wa àwọn náà ni àwọn àfágbà lọrin rí tọ́rọ àwọn ń bẹ pẹ̀lú bàbá wa ìmáàmù àgbà nílọrin ọmọ wọn ni wọ́n èyí náà tún wá ń jẹ́ ti wọn àwọn náà ń sáyìn ìṣòro ti wọnú jọ àwọn àfáàgbà náà àyà kan tí mo fẹ́ kẹ́ lọ lè mú tẹ́ ti máa kí nǹkan tún sọ fún yín náà ni wípé ẹ má gbàgbé àti máa fi àyà wọn sọ́kàn ní gbogbo ìgbà o ẹ má kọ́lẹ̀ gbogbo ntọ́lọ̀ ń bá ní ẹ̀rí ń bẹ̀ ẹ gbà wípé ojú ọ̀nà dáwà lẹ́wà lẹ́yìn bá sì wà lójú ọ̀nà dáwà lóòótọ́ o tí ò parọ́ o ìyà ọjẹ́ ìyà jẹ́ àwọn sí Ádámù gan ìyà jẹ́ wọn àwọn náà tó wá mọ̀ jìyà torí wọ́n láwọn ò ní lọ lè tẹrí ba fólówó torí kọ́ má bàa ba ọlá àjá àfàjẹ́ bá wọn lá ayàwó náà ni pé fákulẹ̀ ìmálù ẹ̀yà máa ṣe lọ bẹ́ẹ̀ ti parí èyí ó tún kù míì tí tún bẹ lọ́kàn yín pé tún ṣe ẹ̀yin náà kà á bẹ́ẹ̀ bá ti ẹ̀ lè bẹ́ gíjà ẹ̀ sì bẹ́ kẹsẹ́
wípé wọ́n bá ti ń ka àwọn Sheikh Ádámù wípé wọ́n kárí ayé tó sì já àfáà tèmi jẹ́ wọn ojú ọ̀nà wọn wo bọ́lọ̀ ń bá ní rí wọn bá bí sì rí wọn bá ayé ọmọ wípé òun náà máa dé láti sí Ádámà tẹ́ bá ti wọ́n ń ṣe lọ bẹ́ẹ̀ fasayara Allahu amalakum in tó jí ó lo fasayara Allahu ọ ní ẹ máa bá sẹ́ lọ ẹ máa retí pé gbàtẹ́ ẹ bá kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ ní máa wò ó ń rí àmìmì Ọlọ́run ó ṣe bí ìgbà tí ń rí bọ́tẹ́ ẹ bá ti ń ṣe lọ tẹ́ ẹ̀ dákẹ́ ń padà wá wò yín wípé Al-Misri ìsì ń bá sẹ́ rẹ̀ lọ́nà lọ ń bá sẹ́ mi lọ kò sì dákẹ́ Ọlọ́run ní wàá rí tí ń bá ti wá rí wa rasuluhu ìwà sọ fún òjíṣẹ́ mi wípé wò ó inú àwọn ọmọ tó fi ilẹ̀ inú àwọn àlìhùmà rẹ tí wọ́n rólé rẹ ọ̀kan ní tó ń ṣiṣẹ́ rẹ lọ ní ọ̀dákẹ́ yìí wal mu'minun ìwà jí àwọn tó jẹ́ mùmìní tí wọ́n jẹ́ ní ire olówó ó jẹ́ mùmìní ọjà àfà ó jẹ́ mùmìní ọlọ́lá ó jẹ́ mùmìní tó bá padà yá àwọn yẹn náà padà wò ọ́ gbogbo wọn padà darí wádọ̀ rẹ bí wọ́n ṣe padà darí wádọ̀ Sheikh Ádámù fi ákhírì hayati yìí kìí ṣe bẹ̀rẹ̀ ni wọ́n wá ìgbà tíṣẹ́ ti jìnnà yányá tọ́lọ́hun ti rí tàbí rí tọ́wá ní káwọn náà orí náà rí náà wípé nǹkan bẹ́yìn àyín Ọlọ́run sẹ́kùn yà ní gbogbo wọn fi padà wá di pé wọ́n wádọ̀ wọn wasaturadduna ila alimil ghaibi wa shahada fayunabbihukum bima wasaturadduna ila alimil ghaibi ẹ̀yin ó padà lò ó débì kan tẹ́ ẹ bá dàgbà táwọn ọmọ kéwú ti dèèyàn tán bá bá dàgbà tẹ́ ẹ dògbó bí àwọn Sheikh Kamal ẹ padà kú òun bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá kú òun bẹ́ẹ̀ wayunabbi'ukum bima kuntum a máa wá fún ọ nírò tí wọ́n náà máa wò wípé ó rí ń tó ṣe láyé wò bí tí ń wúlò fáwọn ará ayé Haúsá tó wá sí Markaz lánàá professor ni ọmọ Haúsá ni ó wá Markaz lánàá ìgbà tó wá fẹ́ ròyìn Sheikh Ádámù lójú bàbá Mudir ọwọ́ ní Sheikh Ádámù ní Khalifatu Usman ibn Fodio ó ní gbogbo Nàìjíríà ó láwọn orí ẹnìkan táwọn lè pè ní àlífà Sheikh Usman tọ́jọ́ ma Haúsá ó láti Sheikh Ádámù ọmọ Yorùbá òun nìkan làwọn rí ní àlífà Sheikh Usman ibn Fodio ọwọ́ nítorí tójú òun wíbẹ̀ ni pé òun nìkan òun ló jí tùrá Sheikh Usman òun nìkan òun ló jẹ́ kí àwọn ayé ọmọ pé Usman ti wáyé rí tí ó bá sọ láàrẹ ni ọlá Usman ó ti parẹ́ ń já pé ẹni ó jí ìrántí Usman ibn Fodio ọjọ́ ma ṣe wà alimi olóhun ni ọlẹ́lẹ́kẹ̀ẹ́ta ni pé òun yìí gan inú àfáàdù sí Ádámà lòun ó nínú ọmọ Sheikh Ádámà tó lòun ọwá ká àwọn pàráfísà tí wọ́n lo ilẹ̀ Haúsá tí wọ́n jẹ́ ọmọ kéwu Sheikh Ádámù tóun sì dọ́dọ̀ wọn jàǹfààní mímà ó nígbà tóun délẹ̀ Lárúbáwá olóhun wá fẹ́ ra tírà Lárúbáwá yẹn wá ń sọ fún òun wípé gbà tóun tọ́ Lárúbáwá sí ó ní anta min abna'i Adam Abdullahi Al-Ilori sínú ọmọ Sheikh Ádámù Al-Ilori ó ní olóhun ní náà ọlọ́wà kó tírà fún òun pé kó wọn máa kó lọ pé òun bùn ọmọ Sheikh Ádámù ni máa kó lọ ọwọ́ aróyìn Sheikh Ádámù fún òun wá òpé kó wọn má jìta àṣẹ́mà fáwọn Haúsá àwọn tó láàmà náà jàwá Yorùbá lọ Yorùbá ó gba glory òun wálé olóhun wá ní májò wọn parọ́ fún ọwọ́ òun èé sọ ọmọ Sheikh Ádámù Abdullahi Al-Ilori o Haúsá lòun Yorùbá lòun ọlọ́bá gba tírà lọ́wọ́ pé táǹkó tírà àwọn jàre olóbìjọ́ tó wọn bá pàdé ọmọ Sheikh Ádámù kó wọn tó kùn wọn bí ti inú ṣe padà nínú wọn bí ti inú ṣe padà nínú wọn Ọlọ́run ò ní jẹ́ padà sẹ́yìn akíran èyí tí èmi fẹ́ sọ mẹ́ alfa wa ọ̀rẹ́ mi olólùfẹ́ mi ọmọ bàbá Lágége Sheikh Ahmad Al-Mukhtar Muhammadu Rasulullah nígbàtí dáwà yìí dé mo sì pè wọ́n lójú bàbá wa àfọ́ọ̀bá mo pè wọ́n lójú wọn a sì sọ̀rọ̀ wọ́n sì mú àwọn ó sì rí wá tí ò ní jẹ́ káwọn ọ̀ráyè wá àmọ́ pẹ̀lú ògbó Ọlọ́run àwọn ọ̀ràn mi sí wọn torí wípé irú iṣẹ́ tí Alfa wa Al-Misri ṣe yìí ó jẹ́ nǹkan kan tí ó wú àwọn lórí gẹ́gẹ́ bí wípé fíìdì rẹ̀ làwọn wà yóò sì máa jàǹfààní fáwọn náà àti gbogbo ẹni ó bá kà á láti yọ tóun náà máa fi ṣe ìdájọ́ nínú ẹ̀ wọ́n ní pẹ̀lú ògbó Ọlọ́run òun ọ̀ràn wọn sí mi àmọ́ lónìí gẹ́gẹ́ bí barnamiji tí wọ́n láwọn ní ẹmọ̀ pán sọ lójú yín kò tí jẹ́ kí mọ̀ wá sọ́là yẹn kò tí kó ṣe bá ti fẹ́ àti ìríbi sọ̀rọ̀ mo ti pè lẹ́ẹ̀mejì wọ́n dẹ̀ rí pé wà ní program tó bá parí program tán insha Allah
mo mọ̀ pé ẹni tí máa ṣe àdéhùn tí sì máa ṣíkà ní kódà ẹni tí ó bá rí bí yín báyìí yóò ṣíkà rẹ̀ ká tó wá pé bẹ́ẹ̀ ti rí tèmi sì jẹ́ ọmọ bẹ́ẹ̀ ti rí sí Sheikh Adam àti bẹ́ẹ̀ sì rí sí gbogbo tí ń jẹ́ Markaz pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀rí èsì èmi fi dá yín lójú bẹ́ẹ̀ a máa tí ò ní jẹ́ mi ọdá kọ pé iye báyìí òun ni pé mi è dáràn sí ẹni ẹlẹ́ni lọ́rùn èmi máa wò pé mi ò máa kó ẹni yẹn bó ti rí kí wá wò pé ọ̀dà Sheikh Ahmad Mukhtar yóò fún yín iye báyìí tí ó bá padà rí bẹ́ẹ̀ má ó tàbùkù èmi tó bá tún rí bẹ́ẹ̀ náà ó tún tàbùkù mi tó rọ́ sẹ́sẹ́ kẹ́ni wọ́n rọ́jú sí so èmi yẹn sọ yìí pẹ̀lú ògo Ọlọ́run dé ẹni tẹ́ gbé iṣẹ́ sọ́dọ̀ rẹ̀ yìí àmínú yín ni pẹ̀lú ògo Ọlọ́run so àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì lémi gan fúnra mi gẹ́gẹ́ bí almangiri tí kì í yọke lọ́wọ́ tí èsì fa láìlọ́nù lọ́wọ́ akramakumullah kí àwọn àlùfáà wa má bínú báwa ti mọ́ ní a sì tún jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run insha Allah kí lẹ́ pé kábàkọ́ ti ẹ̀ ebó láìfù láwà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run èyí ṣe tó fẹ́ kọ́kọ́ ti láìfù ẹlòmílẹ̀ lóhun ọ̀rọ̀ àrùn láìfù báyìí gan bá àti ń sọ yìí ebi tíra là ń rí kìí sáwò awo lè yán máa wípé ẹpaná ọba ti dọ̀rọ̀ ẹpaná kólókálùkù wa mú ti ẹ̀ wọ́n bo àwọn ọmọ nù ní so 100,000 lèmi ọ̀rà pẹ̀lú ògo Ọlọ́run owó sì tẹ̀yìn lọ́wọ́ ní ṣínà insha Allah 100,000 ẹ́ tọ́ Mufti Jakmal ọmọ àmì ni olóhun support mi pẹ̀lú 5,000 naira kọ́símù lóhun support mi pẹ̀lú 10,000 naira èyí tó máìkì lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lè ní máìkì ní òjò òun ó lè mówó gba máìkì lọ́wọ́ ẹ̀ ọmọ kéwú ni ọ́ èlò ló fún wa olóhun náà support pẹ̀lú 5,000 ó dè ló bá wọn 120 àbí àtúnni Abdul Hakim wọ́n láwọn náà support wa pẹ̀lú 10,000 naira tọ́ Mufti náà lóhun fi 5,000 kún tóhun ó di 135,000 tọ́ Ọlọ́run fi albarka sí Ọlọ́run ò ní fẹ́ yí sókun èyí tẹ́ sí láyé albarka ọlá àwẹ́ ni Ọlọ́run ọlá Muhammad Rasulullah ẹni tí Sheikh Ahmad Mukhtar ní pẹ̀lú ògo Ọlọ́run risala àwọn ọ̀dọ́dọ̀ yìí èyí wọn dá mi lójú ọlọ́mọdé ara burú ọkàn mi balẹ̀ níbẹ̀ dáadáa ẹni tí ọkọ̀ tíra gẹ̀ ń gbà kátó pẹ́ ni ọkọ̀ so wọ́n ní bàbá wa ẹnjìnìá kalẹ́kà udanhiya wọ́n náà ti dé àyè wọn náà yà wá bàbá sọ ají sọ́ọ̀lì Mustapha àwọn náà ti dé àyè wọn náà yà wá àwọn kan láwọn fẹ́ sọpọ́tì wa ní Jakmal Muslim àkáàtì nàmbà tí wọ́n gangan ní ẹ̀sùnbẹ̀ ẹ̀hẹ́n tí wọ́n gangan gbogbo ẹni ó bá fẹ́ sọpọ́tì ní Jakmal èmi ẹni tí máa gbowó lórí mídíà ẹ̀hẹ́n àmọ́ ń gbọ́ jẹ́ páwọn ni wọ́n wí fúnra wọn ẹni ó bá máa wí pé ọmọ yìí mímọ̀ ó sì máa yí wàhálà táwọn àfáà ń ṣe lórí mímọ̀ kó gbìyànjú ìtọ́lọ́run bá yọ̀ǹda fún wọn náà láti sẹ́ndì sínú àkáǹtì yìí Abdulaziz Olúgbẹ́jọ́ olóhun náà ṣe 5,000 ẹ pèsè àkáǹtì sí bàbá wa ìmáàmù ilé jídà ọmọ bàbá Lágége ni wọ́n láwọn náà sọpọ́tì ọmọ bàbá Lágége pẹ̀lú 10,000 naira tẹ́rìbó omi tí ń rìn díẹ̀ báhùn èyí tí àwọn tó bá wà lórí ìkíní náà bá tún jù síbẹ̀ níwọ̀n bá gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kó wò ó kóhun náà ó gbìyànjú gbogbo tọ́lọ̀ ń bá yọ̀ǹda fún kóhun náà fi dá sí àwọn tẹ́rí tí wọ́n ń gbà yìí kìí ṣe owó tí wọ́n fi kọ́lé o wàláhì owó tí wọ́n tẹ̀ tíra sí ni wọ́n fi tó tẹ̀ sí kó tó jàǹfààní fún gbogbo ayé ẹ dákun torí Ọlọ́run ò ní fi yín lẹ̀ o ọyá tètè ó sì ẹ̀síbẹ̀ ká tó kí ló pé ẹnìkan náà lọ́wọ́ sí 5,000 tọ́ ọyá ti sẹ́ndì ẹ̀kíá gbogbo àwọn tí bá ń rí náà ó tún máa kọ́dà àwọn tí bá ń wò ní yàádà àwọn náà bá ń rí àwọn náà ó tún máa ṣe síbẹ̀ Abdulwasi Adéyẹmí láti UK ó ní 50,000 Allahu Akbar Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín Abdulwasi Adéyẹmí láti UK ó ní 50,000 Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ fún yín albarka láwọn ẹni Ọlọ́run Salman Ayọ̀bámi látẹ̀kó àwọn náà láwọn ó ṣe nǹkan kan síbẹ̀ gbogbo ẹni tí ń bá ń rí kóhun náà máa gbìyànjú láti máa ṣe síbẹ̀ sákàntì òun ti débẹ̀ àkáǹtì náà ti wà ń bẹ̀ kó ní kálùkù gbìyànjú àti máa ṣe Ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀mí àlùfáà ó kúrú Ọlọ́run ò ní jẹ́ mẹ́yìn ó kúrú albarka láwọn ẹni Ọlọ́run yọba wa kún yín jù báyìí lọ ọlá Muhammad Rasulullah nígbà tí àwọn èèyàn rí pé ẹni yóò wúlò fáyé òun ni wọ́n yẹ fún yín ní odidi mọ́sálásí pé máa kírun jí máa ń bẹ
torí wọ́n rí pé wúlò fáyé ẹ sì ń kọ́ọ̀pù àwọn èèyàn kéwú kọ́dà Kọ́símù yìí a máa sọ fún mi wípé inú ẹni tó jẹ́ kí eré wọn fako pé Alfa wa Al-Misri ni bẹ́ẹ̀ lọ àtiwọ́n náà bẹ́ẹ̀ ni gbogbo ọmọ ilé kéwú Darul Ulum lọ́lọ́ ni kọ̀bá àjágódì lọ́lọ́ ni kò sí ẹni tó dọ́dọ̀ wọn tí wọn ò ní fi kún tí ń bẹ lára rẹ̀ ọlọ́run wọlé ẹ̀yìn náà ọlọ́run oníjẹ́ yìí náà parẹ́ o ẹ̀yin náà sì ní pasán wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin ọya bá ń sẹ́ndì àkáàdì nọ́mbà bá ń sẹ́ndì ẹ̀sọ́ olúgbẹ́jọ́ kọ́ sẹ́ndì 100,000 náà síbẹ̀.